Aunty Ramota, orúkọ Musulumi ni o. Orúkọ Musulumi ni Aunty Ramota. So now, ẹ̀yin àfà tẹ́ gbé Muyideen sábẹ́. Tẹ́ sọ pé ẹ fẹ́ ràn Muyideen lọ́wọ́. Ṣebí torí ẹ̀sìn. Òun lẹ ṣe gbé tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́. Ó yá o. Aunty Ramota rèé o. This is Aunty Ramota o. Ramota orúkọ Musulumi ni o. Ramota láì. Ó yá. Ẹ mọ̀ tó ràn Aunty Ramota lọ́wọ́ o. Ẹ mọ̀ tó bá Aunty Ramota complete ilé ẹ̀. Tẹ́ bá fi lè help ẹ̀. Tẹ́ complete ilé ẹ̀. Ajá sí wípé ìrànlọ́wọ́ tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe fún Muyideen. Ẹ mọ̀ọ́mọ̀ ẹ fẹ́ fi dájú ìjà kọ Agbala Gabriel ni. Ẹ mọ̀ọ́mọ̀ ẹ fẹ́ fi gbé Agbala Gabriel ṣubú. Ẹ ń jowó Agbala Gabriel, ẹ ń jealous ẹ̀. Ohun tó bá fi lè mú yín. Tẹ́ ìràn Ramota lọ́wọ́. Ká kọ́ wo fídíò babaláwo ìtọ́wọ́kọ́ ṣe yẹn. Lórí pé kí ni? Ẹ jẹ́ ká kọ́ wò náà. Ramota. Títí gbé gbogbo ọmọ Nàìjíríà pàápàá Ádámù agbóhùn owó àti ìjà tó wọ̀ lẹ́nu ra. Ramota, Musulumi ni o. Musulumi ni Ramota o. Musulumi ni Ramota o. Ẹ má jẹ́ kí Ramota náà dèrò ṣọ́ọ̀ṣọ́. Àfá àjígídí. Àfá fọlọ́nṣọ́ ó yá iṣẹ́ dé o. Ẹ tè wá gbé o. Ẹ tè wá ràn lọ́wọ́ o. Tẹ́ ẹ bá ti wá lè ṣe yẹn. Ajá sí pé òpùrọ̀ alábòsí nìyẹn o. Ajá sí pé ẹ mọ̀ọ́mọ̀ ń ṣe kàfá Agbala Gabriel nìyẹn o. Nítorí pé kí ni Agbala Gabriel nìkan kọ́ ló wà láyé o. So ẹjọ́ tó yọ lọ́hùn ẹ̀yin àfọ àwa tẹ́ ń jà fẹ́ sì tẹ́ gbé Muyideen ni. So ẹjọ́ Aunty Ramota ẹ bá Aunty Ramota parí ilé ẹ̀. Ó yá iṣẹ́ dé ọmọ aláṣẹ là. Ó yá tètè jáde. Ẹ tètè jáde báyìí. Ẹ mọ èèyàn ẹ jẹ́ ká pariwo dáadáa. Wọ́n mọ̀ tó ẹ pa Aunty Ramota torí Ramota orúkọ Musulumi ni o. Orúkọ Musulumi ni Ramota. Nǹkan tí wọ́n dẹ̀ sọ nìyẹn nígbà tí Muyideen pé torí pé ó jẹ́ Musulumi. Orúkọ Musulumi ni Muyideen. So Aunty Ramota náà Musulumi ni Ramota láì. Ẹ mọ̀ tó ẹ pọ̀ ẹ̀. Yes. Tẹ́ bá mọ̀ pé yes nítorí iṣẹ́ Ọlọ́run pé iṣẹ́ Ọlọ́run gangan lẹ́ ń ṣe lóòótọ́. Tẹ́ mọ̀ wípé yes ẹ ṣe nǹkan nítorí ìlara àti jealous ẹ ràn Ramota lọ́wọ́. Bó tẹ́ bá ti wá ṣe ajá sí wípé ẹ mọ̀ọ́mọ̀ láti fẹ́ fi Muyideen bí Agbala Gabriel ṣubú. Ẹ mọ̀ọ́mọ̀ láti fẹ́ fi Muyideen pa Agbala Gabriel lórúkọ jẹ́. That is confirm. Yes. Confirm nìyẹn. Ó yá. Ẹ mọ̀ tó wọ́n lọ́wọ́. Àfáàjígí ni ẹ̀yin dà. Fọlọ́ọ̀ṣọ́ ẹ̀yin dà. Ó yá. Aunty Ramota ló bá parí ẹ̀. Musulumi ni. Ó yá. Ó ti jáde báyìí. Ó ti ní kí gbogbo ayé mọ̀ òun lọ́wọ́ kọ́ bọ̀ ń parí ilé òun. Ó yá. Agbala Gabriel ló pé o. Agbala Gabriel níbi fídíò yẹn Agbala Gabriel ni Aunty Ramota ń pé o. So kí Aunty Ramota má bàa kóhun náà má bàa di òró ṣọ́ọ̀ṣì. Ó yá. Ẹ̀yin àfà ẹ tè gbé. Ẹ tè ràn lọ́wọ́. Ó yá. Iṣẹ́ ti dé. Tẹ́ bá fi lè wá ṣe. Ajá sí pé ìkà ni ẹ mọ̀ọ́mọ̀ ṣe kọ́ tẹ́ ń ṣe yẹn ni. Ẹ jẹ́ ká wo fídíò ibi tí Aunty Ramota tí wọ́n ti ń bẹ̀bẹ̀ wípé kí Pastor Agbala Gabriel kọ́ wá ẹ̀pà wọn kọ́ bá wọn parí ilé àwọn. Ẹ jẹ́ ká wo fídíò náà. Good evening, everyone. I know myself, Awole Solashupo Emmanuel. I want to use this medium to appreciate each and every one of you that have been supporting us, following us. I know with some of my posts I will have offended some people, but despite the fact you still choose to follow our page, thank you. The reason of this video is that I posted a video concerning Aunty Ramota completed building yesterday that people should please should support her, because the way she's cutting around me, I don't like it normally. And some people called me that I won't have done that, why won't I beg Agbala Gabriel on behalf of Aunty Ramota that she should come and complete the building. I was like, ọgbọ́lọ́gbọ́n ni èèyàn máa fi ṣe ọgbọ́n. Why some people called me that but Aunty Ramota do charge for skit now, why shouldn't I use the money to complete the building by herself? So I'm here to address some things concerning the
the money she normally collect for skit and all that. Even if I want to use Aunty Ramota, I do pay her normally. So when you call him Mato Sitarata. Firstly, if Aunty Ramota want to go for occasion like that, they will normally charge sometimes 100, 150, I don't know. But let me tell you this. There are sometimes that Aunty Ramota will get to location based on her condition. The road they want to like use it for, it might not capable of doing it. So I can okay, let's just use it for something else. So sometimes when you name her to bed, because if they give her road based on her condition, why sometimes she will perform very well. And aside from that, she has crew that normally follow her. After paying the crew, after the transport, the money that they normally save out of those money, probably if she collect 100, maybe 30, 20, 40, because she also eats, buy clothes and everything. She's an adult. So when you talk about she's a peanut. So with the situation we are now, saying 30,000, 40,000, it's not that maybe she's going to the work every day. So saving 30,000, 40,000, 20,000, and sometimes they will go ahead and take out of the money. If you shall power. So I feel like for how long she will be doing this. So when you talk about, and she's trying as well, because out of those money that they normally pay her, she keeps some money aside and she uses it to buy the door and some certain things after Agbala Gabriel have done his own. So the essence of this video is I want to beg you that I should please help us tag Agbala Gabriel under this video so he can come and finish the building for her. Or even though if it is true, John to it alone. Aunty Ramota, ìgbà tí mo post video yẹn lánàá, àwọn èèyàn ní pé Agbala Gabriel ló yẹ kó parí ẹ̀. Ní báwo la máa jọ tò sí orí iṣẹ́ tí Agbala Gabriel ṣe, pé wọn kì í ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo jẹun pé èèyàn máa fẹ́ gbọ́lọ́gbọ́n ṣọgbọ́n ni ṣẹ́gẹ̀t. So wọ́n ní pé instead of pé ká fi ní kí àwọn èèyàn support yín, torí mi náà sọ pé máa support yín personal àbẹ́mi ò lè dá ṣe ṣẹ́gẹ̀t bẹ́ẹ̀ pé pé kí ló dé tí a lè bẹ Agbala Gabriel káwọn èèyàn jọ kọ́ tag Agbala Gabriel sender video pé kó wá bá yín ṣe iṣẹ́ yẹn mo jẹun pé fine ìyẹn náà dáa. So ìdí nìyẹn ẹbí àwọn èèyàn pé kọ́ bá yín bẹ Agbala Gabriel kọ́ tag sender video kọ́ lè bá yín pa ilé yẹn bí òsì ẹ̀ ju ẹ̀yẹ̀ kan dàbí méjì tó bá jẹ́ kó àwọn iṣẹ́ tẹ bá ń gbà ẹ máa fi ṣe. So ìdí tí mo ṣe wá nìyẹn. So ẹbí àwọn èèyàn ní bíbẹ̀ gidi pé kọ́ jọ kọ́ bá yín tag Agbala Gabriel sender video kọ́lé àbáyẹn parí lẹ́yìn àmọ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ Agbala Gabriel fine but ìyẹn pé Aunty Ramota ní ṣòro ṣe èyí tó ti ṣe lórí building Aunty Ramota kò tó nǹkan tó jẹ́ fẹ́ ṣe mọ́ kò tó. Èmi náà jẹ́ mọ̀ pé ní tó bá ti bẹ̀rẹ̀ èmi náà máa support àti owó àti repost àti share máa support bí kò tí ẹ bá yẹn fi ṣe ibì kan tẹ̀tẹ̀ máa gbé àbíbí méjì bẹ́ẹ̀ bọ́ọ̀ tí ẹ parí ẹ̀ gan kọ́ ṣàṣetọ́ ẹ pé ẹ máa lè gbé fún níbi bẹ̀. So Aunty Ramota ẹ bí àwọn èèyàn tí kò bá yẹn bẹ Agbala Gabriel. Má bí fífọ. Ẹ̀yin fáǹsì mi ẹ bá ń bẹ Agbala Gabriel ṣé ibi tí owó yẹn ibẹ̀ ni màá tún máa gbé bẹ̀ ẹ bá ń bẹ òun kọ́ dá ìjì mi inú Tíde inú iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ kó má ṣe kínní ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yín yẹn fáǹsì mi ẹjọ́ Agbala Gabriel ẹ má bínú ọjọ́ àwọn èèyàn ló dá wàhálà sílẹ̀ ẹjọ́ tó yọ Ọlọ́run fídíò yẹn ti lọ fáírà lórí wọn yẹn àwọn èèyàn dẹmọkùnrin tó máa gbé káàkiri fún gbogbo Nàìjíríà mo wá bẹ̀yìn lẹ́yìn gbogbo Nàìjíríà kẹjọ kẹ bá ń bẹ Agbala Gabriel ní pé èyí tó ti kọjá ó ti lọ o kò tún gbérí mú láéláé mo lè lè tún ṣe wẹ̀mù láéláé mọ́ lórí wọn yẹn ẹ ṣe gan ni o. Ẹ ṣe ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu àṣà. So Aunty Ramota yìí Agbala Gabriel ti kọ́kọ́ ẹ̀pù wọn tẹ́lẹ̀ o Agbala Gabriel ti ṣiṣẹ́ níbi ilé yẹn o tí wọ́n ti gbé débì kan. So Agbala Gabriel ti try. So Musulumi ni Aunty Ramota nǹkan tẹ́ rí lára Muyideen tó jẹ́ Musulumi tẹ́ fi torí ẹ̀ gbé pé fẹ́ mọ̀ lọ́wọ́ ó yá ẹ wá torí yẹn náà kẹ́ wá gbá Aunty Ramota náà
ẹ ti wá gbá Aunty Ramota náà kẹ́ parí ilé ẹ̀ fún kó má bàa di èrò ṣọ́ọ̀ṣì ẹ gbọ́dọ̀ lajú ilé ẹ̀ka Agbala Gabriel fi wá ẹ̀pù ẹ̀ o. ilé náà ni ibi tí Agbala Gabriel ìbàdí nìyẹn. ní tó ń bẹ̀rù ṣáájú ní òní bẹ̀rù ẹ ṣe gan ni o. ẹ ti dàgbà sẹ́yìn kẹrì dáadáa ibi tí Agbala Gabriel ìbáṣẹ́ dé nìyẹn. kí la fẹ́ sọ lóyún gan ni o ẹ kó wọn mo fẹ́ ti gbàgbé Alfa Gabriel ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ìnáwó ní tó ń bẹ̀rù ṣáájú ní òní bẹ̀rù ẹ ṣe gan ni o. ṣe rí pé Agbala Gabriel ti try lórí ilé yẹn ṣe rí pé ó try ṣe pé pásítọ̀ Agbala Gabriel ti try lórí ilé yẹn so ẹ̀yin àfáà wa Aunty Ramota is a Muslim so ẹ jọ̀ọ́ tó yọ lọ́n ẹ wá bá wọn parí ilé wọn ẹ jọ̀ọ́ ká lè mọ̀ wípé yes iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe lóòótọ́ lára wọn. Ọ̀dà kan ìwà mi bẹ̀rẹ̀ nínú páàlù ẹ́ ọ̀dà kan ìwà mi kàn mí. ṣé iná ti rí báyìí ẹ̀yin bàbá wa ẹ̀yin èèyàn wa ṣe ti rí báyìí sí ibi tí Agbala Gabriel bá dé nìyẹn so ẹ̀yin àfáà wa Ramota is a Muslim so iṣẹ́ tẹ́ ṣe lára Muyideen tẹ́ sọ pé iṣẹ́ Ọlọ́run ni ó yá ẹ̀yin tẹ́ ṣe lára Ramota náà kó náà tó di Christian ó yá tẹ́ bá ti wá ṣe alábòsí nìyí o tẹ́ bá ti ṣe ìkànnì tẹ́ bá ti ṣe ẹni personal interest láti tako Agbala Gabriel nìyẹn o yes ẹ mọ̀ tó ṣe kí ni ẹ mọ̀ tó ṣe kò jù báyìí lọ.